kàǹkànú òwe ìròyìn ṣe ń ṣe bẹ́ẹ̀ tó máa ń tẹ̀ sọ́wọ́ wájú láàárọ̀ tòní o nínú òwe ìròyìn Punch láti rí ìròyìn eléyìí tí wọ́n tẹ́ pẹpẹ síbẹ̀ o látàrí arábìnrin kan tó jẹ́ aláboyún tí gbogbo ayé gbọ́ wípé wọ́n jí gbé níbi ọ̀sẹ̀ tó kọjá ṣùgbọ́n wọ́n ní pé àgọ́ ọlọ́pàá kan ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ o wípé arábìnrin tí wọ́n ń pè ní Rahimot Lateef tó jẹ́ aláboyún yìí tí wọ́n ní wípé wọ́n jí gbé ní àsìkò tó ń lọ rẹ̀ rọbí ní ilé ìwòsàn kan tí wọ́n ní ó wà ní Ìjàyè ní Abẹ́òkúta o wọ́n ní wípé kinní ọ̀hún pé kò fi bẹ́ẹ̀ jẹ́ òótọ́ torí wípé wọn ò jí arábìnrin ọ̀hún gbé eléyìí tó lọ́gbìgbò ń pè ní fake kidnap òní wọ́n ní wípé ó ṣẹlẹ̀ tó jẹ́ pé ẹni tó jẹ́ alukoro ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ti ṣe Ọmọlọ́lá Odùtọ́lá ni wọ́n ní wípé sọ di mímọ̀ láàárọ̀ tòní ní àná ni wọ́n ní pé sọ di mímọ̀ ṣùgbọ́n wọn kò sínú òwe ìròyìn jọpọ̀ láàárọ̀ ti tòní o wípé arábìnrin yìí ni wọ́n ní wípé wọ́n ti padà rí wípé kì í ṣe wípé wọ́n jí gbé o ṣùgbọ́n ní pé látàrí nǹkan kan tí wọ́n ní wọ́n máa ń ṣẹlẹ̀ sí ní àsìkò tí wọ́n bá ti ń retí pé kí ó bí wọn pé bíi pé oyún máa ń wálẹ̀ lára rẹ̀ ló fi wò wípé ẹ jẹ́ kó òun ó yẹ̀bá fún ọkọ òun arábìnrin tí wọ́n ní pé ó jẹ́ ìyá ààfin tó jẹ́ ìyàwó yìí tí wọ́n ní pé Mrs. Latifat ni wọ́n ní wípé ó sàsálà fún ẹ̀mí rẹ̀ lọ sí ìpínlẹ̀ Kwara ni ṣùgbọ́n nígbà tí yóò dé lánàá wọ́n ní òun àti bàbá eléyìí tó bí mọ́lọ́mọ́ wà ní wọ́n jọ dé tí wọ́n ní pé wọ́n kó ìjọba pẹ̀pẹ́ látàrí ìṣẹ̀lẹ̀ tó máa ń ṣẹlẹ̀ sí wọn tó bá ti fẹ́ bímọ ló yẹ kí àwọn ó gbilẹ̀ rọ kí àwọn parọ́ wípé wọ́n jí òun gbé yìí tí ó jẹ́ irọ́ àgbélẹ̀rọ̀ tó sì jẹ́ pé wọ́n sọ ọ́ di mímọ̀ wípé Kwara òun ni wọ́n ti lọ rè rí arábìnrin ọ̀hún tó jẹ́ pé òun àti ìgbà tó bí lọ́mọ ni wọ́n jọ padà wá sí Abẹ́òkúta ní àná wọ́n ní wípé ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n ní pé wọ́n jí ọmọbìnrin yìí ṣùgbọ́n wọn ò jí i gbé o irọ́ báyìí irọ́ pọ́nbélé òun arábìnrin ọ̀hún pa nígbàdàn ìrì Punch ni wọ́n kọ sí Ẹ́ríkà bẹ́ẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ òun àkàgbádùn bákan náà nínú ìròyìn Punch ni mo wà láàárọ̀ tòní ìyìn tí kúrò ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n ní wípé ọwọ́ ọlọ́pàá ó tún tẹ arákùnrin kan tí wọ́n ní wípé òun ò níṣẹ́ méjì tó ń ṣe o ju pé kí ó máa lọ sí ibi tí wọ́n bá sin òkú sí kí ó máa wú àwọn òkú ọ̀hún jáde kí ó sì máa ṣe bẹ́ẹ̀ máa fi orí wọn kó máa fi ṣe ìyẹ̀lánu wọn ní apá ibìkan ní car wash òun ni wọ́n pe ibi tí ọ̀rọ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ tí wọ́n ní wípé wọ́n ní ó wú ọ̀rí òkú kan tí wọ́n wú bẹ́ẹ̀ tí wọ́n sì ti gé orí rẹ̀ lọ Ọmọlọ́lá Odùtọ́lá ni wọ́n ń bá wọn níwèé ìròyìn sọ̀rọ̀ wípé afurasí yìí náà ni wọ́n pè ní Lẹ́kan Akínyẹmí tí ọwọ́ àwọn ti bà lánàá ti jẹ́ wípé wọ́n ní wọ́n fura sí pé ó dàbí ẹni wípé òun lọ rè hùwà ìbàjẹ́ yìí ìkànnì àwọn olùgbé àdúgbò ọ̀hún tí wọ́n pè ní Najim Balógun wọ́n ní wípé lọ rè fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá létí wípé pẹ̀ táwọn débi tí wọ́n sin bàbá sí wọ́n rí pé wọ́n ti gé orí bàbá yìí pé àwọn kí wá ní tó ṣẹlẹ̀ ló bá gba ilé àgọ́ ọlọ́pàá lọ pé ẹ wò ó ti ṣẹlẹ̀ o báyìí òun ni nǹkan tó ṣẹlẹ̀ ní apá àbìkan tí wọ́n pè ní ìpínlẹ̀ Ògùn ni ọ̀hún ti ṣẹlẹ̀ ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá tí ó gbà lọ náà ni wọ́n pè ní àdátàn ibẹ̀ ni wọ́n bí àdátàn sì ní ibẹ̀ ni wọ́n ní pé ó gbà lọ tí wọ́n sì ní pé Nájímù ti ń gbé ní apá àbìkan ní ìyànà Sẹ̀lẹ̀ tí wọ́n pè ní car wash ní Abẹ́òkúta òun ló wá mú ẹjọ́ ọ̀hún wá ní nǹkan bí aago 8 àárọ̀ ìyẹn ní ọjọ́ 23 oṣù kẹfà ọdún tá a wà yìí tí sì jẹ́ pé lè ló mú kí àwọn takòṣe níbi làwọn bá sì rí pé ìsàlẹ̀ ìtòkò ní sàárè ọ̀hún wà ṣùgbọ́n wọ́n ti gé orí bàbá yìí lọ ṣùgbọ́n níbi tí àwọn ti ń ṣe ìwádìí àti múfilẹ̀ òun ni wọ́n ti ba Lẹ́kan Akínyẹmí tó sì jẹ́ pé wọ́n ká orí mọ́ ọ lọ́wọ́ Ẹ́ríkà níwòròyìn Punch lọ́rọ̀ tòní tí arákùnrin ọ̀hún gbé orí èèyàn lọ́wọ́ tí wọ́n wó pàkópàkó tó rí ra wọn nígbàdàn ìdí Punch ni wọ́n kọ́ sí láàárọ̀ ti tòní nínú ìwé ìròyìn Vanguard ni mo tún bẹ́ sí báyìí o tí wọ́n ní wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àgbàmọ̀ ni wọ́n ní ọmọ tó bá ní ìyá òun ò ní sùn oorun ti di èèwọ̀ fún irú ọmọ bẹ́ẹ̀ látàrí ìṣẹ̀lẹ̀ tí wọ́n ní pé ó ń ṣẹlẹ̀ lóde Nàìjíríà bí wọ́n ṣe di pé àwọn jàǹdùkú àti àwọn agbébọn rìn tí wọ́n ń ṣiṣẹ́ kiri òun ló wá mú kí ẹni tó jẹ́ ààrẹ lóde Nàìjíríà yún Bọ́lá Tinubu sọ pé ẹ wo ẹ̀yin fúnra yín gangan ẹ ò ní gbádùn bẹ́ẹ̀ lèmi náà ò ní sinmi títí tí a fi rí wípé àwọn mú ètò ààbò kó jingiri ní orílẹ̀ Nàìjíríà wípé pàápàá yọ ní Òkè Ọya lọ́hùn-ún ibi tí àwọn ará bíi fi ṣe ibùba gbogbo ẹ̀ pátá báyìí òun ni àwọn gbọ̀n kẹ́kẹ́yẹ́bẹ́ tí àwọn sì rí pé àwọn mú gbogbo àwọn ará bíi tí àwọn sọ̀rọ̀ wọn di àfihẹ́yìn tí eégún fi aṣọ o nínú ìròyìn Vanguard ni wọ́n ti wá ń tẹ̀ síwájú àrà tòní wípé níbi ìpéjọpọ̀ kan lánàá tí ó jẹ́ pé ẹni tó jẹ́ ààrẹ àná yan Muhammadu Buhari wọ́n ní òun náà ń bẹ níbẹ̀ ni wọ́n ní pé wọ́n ti ń sọ̀rọ̀ òun di mímọ̀ kódà àwọn gómìnà ni wọ́n ní wípé wọ́n tọ́ síbẹ̀ o gẹ́gẹ́ bí Umaru Namadi ti ṣe gómìnà ìpínlẹ̀ Jigawa Ahmed Aliyu ti ìpínlẹ̀ Sokoto Dauda Lawal ti ìpínlẹ̀ Zamfara náà ń bẹ́ẹ̀ bákan náà wọ́n ní gómìnà ìpínlẹ̀ Kaduna Kebbi àti Kano wọ́n ní pé àwọn náà ò gbẹ́yìn níbi ìpàdé yìí tó jẹ́ pé ẹni tó jẹ́ igbákejì ààrẹ ìyẹn Kashim Shettima ní sọ ní mọ̀ pé ẹ wò ó ti wá tó enough is enough nínú ìròyìn Vanguard ni wọ́n kọ sínú àwọn títò ní pé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wu ìwà jàǹdùkú tí ẹ̀ ń da omi àlàáfíà lúrú àwọn rí wípé àwọn ṣẹ́ ogun yín ní àjàṣẹ́tẹ̀ nínú ìròyìn Vanguard lẹ́ẹ̀tì ká dáàrọ̀ tòní tẹ́ bá fẹ́ kà á sọ́wọ́ wájú sí o bí mo ṣe bẹ́ẹ̀ tí mo ń tẹ̀ síwájú pẹ̀lú kàǹkànú ìwé ìròyìn ẹ jẹ́ kí n tún mú eléyìí náà wá fún yín látàrí àìsàn onígbá méjì eléyìí tí wọ́n ní wípé ó ti jingiri
pàápàá jùlọ ní ìpínlẹ̀ Èkó òní wọ́n ní wípé ẹ wò ó nínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ ti tòní ni wọ́n gbé àwòrán kan sí gẹ́gẹ́ bíi tí wọ́n ń pè ní kùnú àti òfìò òun la rí nínú ìwé ìròyìn Vanguard o àwọn ní pé látàrí àìsàn onígbá méjì tí wọ́n pè ní kọ́lẹ́rà yìí wọ́n ní wípé èèyàn tí kinní ọ̀hún ti bà ó jẹ́ 597 tó jẹ́ pé èèyàn bíi mọ́kànlélọ́gbọ̀n ni wọ́n ti gba ìkúrújẹ ní ọwọ́ ẹ̀bọra òun lọ́gbọ̀n èèyàn máa gbé kiri ipò yẹn wípé àwọn tí kinní yìí ṣe tí wọ́n bá bí wọ́n pé kinní tí wọ́n jẹ gbẹ̀yìn wọ́n pé kùnú ni ẹ̀yà máa sá fún kùnú o òun ni wọ́n kọ sínú ìwé ìṣùgbọ́n tó jẹ́ ọ̀gbẹ́ni Akin Àbáyọ̀mí èyàn kọmíṣánná fún ètò ọ̀rọ̀ àlàáfíà lórílẹ̀-èdè ní ìpínlẹ̀ Èkó ló sọ pé ẹ wo ẹ má fi ẹ̀tẹ́lẹ̀ kẹlọ́ba rèé pàlàpàlàpà ẹ fi kùnú lọ́rùn lẹ̀ àgbẹ̀tẹ́láyé ti dáyé làwọn tí ń mu kùnú tó jẹ́ pé kùnú yìí òní wọ́n ní ó ní àwọn èròjà aṣara lóore kan tí ń bẹ nínú rẹ̀ àsìkò tẹ wá ní wípé kùnú ló fà yìí ẹ wádìí wípé dájúdájú kí ẹ̀sìn tó jẹ́ òtítọ́ ọbẹ̀ mú wọ́n ní wípé omi tí a bá ń lò tí kò bá mọ́ ó ṣeéṣe kó fa àrùn kọ́lẹ́rà yìí o àti ibi tá a ti ń dẹ́dọ̀ àti àwọn nǹkan tá à ń jẹ gangan ni ẹja lọ kíyèsí ẹ mọ̀ pé kùnú òun ní ń fa kọ́lẹ́rà ẹ mọ̀ dáhùn kùtà báwọn ń kùnú o nínú ìwé ìròyìn The Vanguard ni wọ́n kọ sí láwọn ti tò ní ẹ́rì kàńbẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ òun àkàgbádùn kàńkà ní ìwé ìròyìn wọn fi àsìkò yìí àfi dúpẹ́ pẹ́ òkun náà gbẹ̀yìn tí ẹ darapọ̀ mọ́ wa tá a jọ gbọ́ tí ó fi dùn sínú kan sí ẹ pẹ̀lú wa lóòrọ̀ ọ̀la kájọ máa tẹ̀síwájú pẹ̀lú kàńkà ní ìwé ìròyìn Ọlátúndé lórúkọ mi jẹ́ Ọlágúnjú lórúkọ bàtó bí mi lọ́mọ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wa.